Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, ẹ kú gbádùn, ẹ kú àsìkò yìí oríṣìíríṣìí. Ẹ wo gist kékeré kan tí mo fẹ́ ní ká gbọ́ kájọ àsọyépọ̀ sí. Èmi ò rírú ẹ̀ rí. Ṣé rí tútù tí Naomi tútù? Kì í ṣe pé bóyá ó gọ̀, kì í dẹ̀ ṣe pé bóyá kò mọ right ẹ̀. Ibi tí ẹ ti máa rí Naomi, kò dẹ̀ mọ bó ṣe ń gbèjà rẹ̀. Ọlọ́run ló ń bá a gbèjà ẹ̀, ló ń gbèjà fún. Ṣé rí nǹkan tí mo rí fún ti Naomi ni pé ibi tí wàá rí pé Naomi ó take action. Action Naomi tó bá ki microphone mọ́lẹ̀, tó ń ki oríkì Ọlọ́run, tó dẹ̀ ń sin Ọlọ́run, tó ń preach, tó ń sọ fún gbogbo aráyé pé bí Jésù ṣe lágbára tó, bí Ọlọ́run ṣe máa ń ṣiṣẹ́ àrà tó, bí ó ṣe yẹ kí èèyàn gba Ọlọ́run gbọ́ tọkàntọkàn. Ká dẹ̀ ní ìwà tútù bí àdàbà. Òun ni Naomi máa ń rí pé Naomi máa ń ní action. Ṣé ó yé wa? Ọlọ́run ló dẹ̀ yé, ó dẹ̀ tún yé òun, ó yé Naomi, ó yé òun náà. Lọ́ bá ní ààfin ní èyí tó ti di queen yìí o. Wọ́n ní ó ní nǹkan tó ṣẹlẹ̀ láàfin. Wọ́n ní Ọlọ́run ló yé. Ibi tí àkàrà ti wá tú sèpò ní pé ta fi gbọ́ nǹkan yìí lórí internet space. Ní pé kábíyèsí ó ní nǹkan kan tó ṣẹlẹ̀ láàfin. Kábíyèsí ní pé security bá ń gbé CCTV camera káwọn search kankan. Níbi tí wọ́n ti ń search àwọn nǹkan kan ní nǹkan tí ó ṣẹlẹ̀. Ó dà pé àwọn kan ti ṣe nǹkan kan tí ò bójú mu. Wọ́n á ní kí CCTV wà láyé wọn. Ó jẹ́ òótọ́ ní àbí irọ́. Ibi tí wọ́n ti ń search ẹ̀, wọ́n kan across sí kíní kan wá sójú wọn fìrí nínú nǹkan tí wọ́n search. Wọ́n bá rí sí ìyẹn níbi tí olórí Ronke tó fi fọ́ Queen Naomi létí àfi wò. Kábíyèsí wọ́n ní, ojú kábíyèsí wa pa kànnàkàn. Kí ló ń rí? Ijó ò lè lè ṣẹlẹ̀. Kí lè lè? Wọ́n bá pe Queen Naomi. Queen Naomi, kí lè lè yìí tó ń ṣẹlẹ̀? Níjọ́ ò lè lè ṣẹlẹ̀. Wọ́n ní Queen Naomi kọrin mọ́lẹ̀. Olórí Ronke fọ́ etí ẹ̀ nínú ọgbà yìí tó dẹ̀ sọ. Tí ó bá jẹ́ nǹkan kan tó ṣẹlẹ̀ nǹkan míì lòun ń fẹ́ cross láti rí nínú CCTV. Ó máa ní across pẹ̀lú eléyìí tó ń ṣe. Pẹ̀lú eléyìí tó ń rí yìí. Ta ló ṣe lé? Queen Naomi ń gbọ́. Wọ́n ní Queen sọ, ó ní ṣé gbogbo ọ̀rọ̀ lèèyàn ń sọ ni. Kí lẹ fà dé bẹ̀? Bí kábíyèsí wá tutọ́ sókè tó fojú gbà. Kí ló ń ṣẹlẹ̀ at the end of the day? Wọ́n ṣe pé olórí Ronke nìyẹn. Kí ló ń ṣẹlẹ̀? Ijó ò lè lè dé sí ẹ. Ijó ò ló bẹ̀rẹ̀. Kí ló ṣe fún ẹ tí irú eléyìí fi ṣẹlẹ̀? Odindi queen Ilé Ifẹ̀. Yèyélúà for that matter. Ló fọ́ etí ẹ̀ láì ṣe pé bóyá ọmọ kékeré, láì ṣe pé ọmọ àròbó. Kábíyèsí ní eléyìí, ó máa fi ẹ́ jófin. Tẹ́ bá ti ń ṣe irú eléyìí àṣepamọ́. Èyí tó ń rí yìí, Ọlọ́run ló ti fi ẹ́ hàn. Òun dẹ̀ máa fojú ẹ̀ hàn mẹ́wàá. Wọ́n ní bí eré bí àwàdà. Ṣé rí kábíyèsí kan tí ò ń bínú ló máa ń bínú. Tí ò ń bíyàn ló máa ń bínú. Tó bá dẹ̀ di time tó yẹ kó take action, kẹ́ mọ̀ pé ẹ̀yin bá Ọlọ́run lé nínú ẹ̀ ni. Ẹ̀mí Ọlọ́run ẹ̀ bá ń lé nínú ayé ẹ̀. Òun ni. Ẹ bá rí ìbínú pé kábíyèsí yẹ kó react ní kíní yìí. Bí kábíyèsí ò bá react, Ọlọ́run ò tí ì fẹ́ bẹ́ẹ̀. Wọ́n ní eléyìí, ó ní ara kábíyèsí gba ojú ẹ̀ pa kànnàkànnà pé ọmọbìnrin yìí wọ́n máa sọ́dọ̀ olótùtù mọ́ òun lọ́wọ́. Ọmọbìnrin yìí wọ́n máa ṣe ṣégè fún. Kí lè lè yìí? Naomi, irú eléyìí ó ò dẹ̀ sọ. Ó ní kí ló ń fẹ́ sọ. Òun kàn rí pé àgbàlagbà ni. Àgbàlagbà kí ni? Wọ́n ti ẹ̀ fi nǹkan fọ́ etí ẹ̀. Wàhálà àgbàlagbà. Eléyìí ti pọ̀ jù. Òun máa fi jófin. Wọ́n ní bí kábíyèsí ṣe pé àwọn DSS tó wá gbé olórí Ronke ní ààfin nìyẹn. Wọ́n ròyìn
ní àìbìkítà, láìmọ̀ tẹ́lẹ̀, ní unexpectedly ni wọ́n bá olórí Rónkẹ́ lójijì pé kán máa mú lọ. Pé tán bá dé bẹ̀ pé kán bá òun fọ etí ẹ̀ fún uncountable times. Pé òun fún wọn ní order. Ṣebí ẹ̀kan ló fún Naomi létí, but kán bá òun fún ní thousands of slap. So wọ́n ní ṣe ni olórí Rónkẹ́ bú sẹ́kún, wọ́n lẹ́kún tó sun kì í ṣe kékeré. Kí ló wá ń pa ẹ́ lẹ́kún? Nígbà tí ẹ ti rí kábíyèsí ní ẹni tó tutù, tó ń ṣe jẹ́jẹ́, ẹ tún rí ìyàwó tó mú wá, ẹ tún máa pè lárìndìnyàwó, òun lẹ ṣe ń treat ẹ̀ bẹ́ẹ̀. Kò jọ́ bó ṣe lọ fi imú ẹ̀ dánrin tó fi jófin níṣojú àwọn tó kù. Bẹ́ẹ̀ ni, èmi nífẹ̀ẹ́ ẹ̀ bẹ́ẹ̀ o. Because wọ́n máa ní nǹkan tí ò ń bíyàn ló bí ká. Kí ló dé tí ò ní bíyàn ni? Ara nǹkan tẹ máa ń ṣe fún ọmọ yìí nìyẹn. Tó máa di pé ọmọ yẹn kàn máa dédé sọ pé òun ń lọ. Kábíyèsí òun ń lọ. Àìmọye ìtàn ti ṣe fún tó sọ. No wonder. Kí ló dé tí Queen Naomi ò ṣe ní máa hùwà pé nígbà bá yá wọ́n máa sọ pé kábíyèsí ìyàwó ẹ ti ń pamper Queen Naomi jù, ẹ ti máa ń ṣe kinní jù. Ẹ rí nǹkan tí àwọn èèyàn tó ń fojú Naomi rí láàfin. Ṣé ẹ̀ ń rí bó ṣe fẹ́ ba ayé ara wọn jẹ́ láì ṣe ìyàwó kábíyèsí? Ṣé ó dà bẹ́ẹ̀? Tí kábíyèsí bá take action ju báyìí lọ, ṣé kò tó bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ? Ọmọ yẹn kàn dédé ó ní kábíyèsí. Kò sí nǹkan tẹ máa fún òun tó máa tẹ́ òun lọ́rùn. Ẹ má fi nǹkan fífún nǹkan tẹ̀ ń dáṣọ, ẹ má fi bà òun jẹ́. Òun ò cherish gbogbo eléyìí. Àlàáfíà òun àti ìfẹ́ yín lòun ní. Òun lálàáfíà, k'Ọlọ́run dẹ̀ bá tọ́jú àwọn ọmọ òun. Òun ni goal òun ní appreciation òun. Ó ní tí ò bá ti sí ìyẹn, tọ́kàn òun bá ti balẹ̀ pé kò sí nǹkan kan. Pé ṣùgbọ́n àwọn eléyìí tí ẹ mú òun tì, òun respect yín pé kí ọkàn yín lè balẹ̀. Ẹ ní dandan. Torí ẹ̀ mo ṣe ń wá. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kó wá convenient fún mi láti padà sí ààfin. Kì í ṣe pé bóyá àwọn tó ń sọ pé over their dead body, over their kinní kan, àwọn ò ní gbà, àwọn ò ní mọ̀, àwọn ò ní ṣe kí Naomi wá sáàfin. Naomi nǹkan tó bá wù wọ́n ni kó sọ. Nǹkan tó bá wù ẹ́ lẹ́nu ni kó fẹnu wa gbági. Òun ò jí sọ̀rọ̀. Òun gbé ògo. Ó ní t'Ọlọ́run bá gbógo fún wọn déédéé. T'Ọlọ́run ṣáà gbógo fún ọ̀lẹ tòun, òun lòun mọ̀. Pé ṣùgbọ́n tí wọ́n sọ pé àwọn ti gba gbogbo glory, kán gbà á, kán máa gbé lọ, òun ò need ẹ̀. Àwọn àt'Ọlọ́run ni wọ́n ní ẹjọ́. Pé sì torí ẹ̀ ni Naomi ṣe ń sọ pé kábíyèsí ẹ jẹ́ ká máa ṣe díẹ̀díẹ̀ bẹ́yẹn. Ẹ jẹ́ kóun wà ní Àkúrẹ́. Kẹ́yìn náà kẹ́ dúró sí kẹ́ wá máa fẹ́ òun níta. Àbọ̀rọ̀ máa sọ pé ẹ fẹ́ gbé òun wá sáàfin. Ẹ̀ẹ́dẹ̀ mú àwọn tó máa ní òun lára kúrò láàfin. Irú kí leléyìí? Lára nǹkan tí Naomi ṣe ń sọ pé òun ò dúró sáàfin. Ẹ wò ó sìn. Tí ò bá jẹ́ CCTV camera, tí ò bá jẹ́ Ọlọ́run ló ní kí kábíyèsí ní kán gbé CCTV. Ó ní ẹnìkan ti ṣe. Wọ́n fẹ́ lọ search CCTV camera náà lọ bá yẹn pàdé. What of tó bá jẹ́ pé wọn ò bá pàdé? Bí olórí Rónkẹ́ kan ṣe máa gbá Naomi létí ṣeré nìyẹn tó máa gbàgbé. Tógo bá ń jẹ́ t'Ọlọ́run, k'Ọlọ́run kó dìde nínú àánú ẹ̀. Kó wá ṣiṣẹ́ àrà iṣẹ́ ìyanu fún Naomi àtàwọn ọmọ ẹ̀. Kó wá ṣe ohun ribiribi, ohun ìyanu. Ó ṣe ìyanu fún Naomi. Kó wá gbẹ̀san Naomi lára àwọn ọ̀tá ẹ̀ ní ààfin yẹn. Orúkọ Jésù Olúwa wa. Amen. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n yán eléyìí sí yín létí kẹ́ tún gbọ́ yìí. Pé ṣó bójú mu, ṣó dáa àbí ò dáa. Torí wọ́n pe Naomi wọ́n ló gọ̀. Ó mọ nǹkan tó ń ṣe. Ó fi ìlẹ̀ fún Ọlọ́run láti ṣe ìdájọ́. Ǹjẹ́ ìdájọ́ náà kò pẹ́ kò jìnnà, ṣé ìdájọ́ náà ti wá dé bá ni? Ẹ ṣé jàre ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ dẹ̀ bá máa fi tókù sí comment section. Tó bá wù wọ́n, kán continue kán máa ṣe ibi. Ọlọ́run ò tí ì dé o. Ọlọ́run ń bọ̀. Ẹ ṣé, ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ dẹ̀ bá mi subscribe.
Ààbò Ọlọ́run á dájú lórí wa o. Ọwọ́ tẹ fi ń ṣe yẹn, ẹ ní fi gbọ́mọ sí. Ààbò Ọlọ́run á dájú lórí gbogbo wa. Ọdún yìí tó ń bọ̀ ayọ̀ àti àlàáfíà. Ẹ̀yin olólùfẹ́ wa, olólùfẹ́ Naomi, gbogbo wa pátá la máa rí bá ti ṣe, ta máa rọ́nà gbogbo gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi share, tẹ́ ń bá mi like. Ọlọ́run á ṣe é nínú iṣẹ́ tí yín náà. Jésù Olúwa wa. Amen. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa báyìí.